الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير في الألف شهر تنزل الملائكة والروح فيها باسم ربي من كل أمر سلام هي تامة الله الفجر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم بالعالمين إنك حميد مجيد. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فأخشوا فشد إيمان وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يسوسوا وتبارك رضوان الله سبحانه العظيم. In the name of Allah, the most beneficent, the most merciful. Oh Allah, so the blessing upon the noble Prophet Muhammad sallallahu alaihi wasallam. As I have been shown the blessing on Ibrahim and the family of Ibrahim. You are indeed the most praiseworthy, the most glorious. Allahumma ya Rabbi salli ala Muhammadin. Wa sayyidi saadati nabiyyi Muhammad. May the peace and the blessing be upon the noble Prophet Muhammad sallallahu alaihi wasallam. Aki Ọlọ́run, aki Ànábì, aki Sheikh Tijani, aki Sheikh Ibrahim, aki bàbá wa Sheikh Adam, bàbá wa Sheikh Kamaluddin, bàbá wa Lagbaji, bàbá wa Sheikh Abdul Qadiri, bàbá wa Sheikh Usman Sulaiman Erubu, bàbá wa Al-Farawi, bàbá wa Inda Salati, bàbá Sheikh Abdullahi Salati, bàbá Sheikh Sasili Salati, gbogbo tí ń jẹ́ Ànábì Muhammad, gbogbo àwọn tí ń jẹ́ Ànábì Muhammad, gbogbo yín pátá la kí o. Ẹ bá wa share program yẹn. This is the second day of our special prayer of the mind. Tá a máa ṣe fúnra wa lóṣooṣù ní Ọlọ́run kó wọlé Ànábì. Táàjì wa tó jẹ́ tọ́pìkì wa tá a máa sọ̀rọ̀ lórí kúsíwájú ká tó bẹ̀rẹ̀ fúnra wa náà ni pé who is Sheikh Salati? Ta ni ń jẹ́ Sheikh Salati gangan? Sheikh Abdullahi Salati. Who is Sheikh Salati? Ẹ bá wa share rẹ̀, ẹ bá wa invite àwọn èèyàn. Bẹ́ẹ̀ tí bá wa share rẹ̀ tẹ́ invite àwọn èèyàn yẹn. Àánú Ọlọ́run ọmọdé báyìí. Àtẹni tó share rẹ̀, àtẹni tó invite àwọn èèyàn. Ọlọ́run ṣàjẹ́ máa rí gbígbàdúrà. Ọlọ́run nẹ́mọ̀ amọ̀wọ́jú Ọlọ́run. Ọlọ́run Qur'an Karim. Ọlọ́run la hawla wala quwwata illa billahi azim. Ẹ bá wa share rẹ̀, ẹ bá wa invite àwọn èèyàn. Who is Sheikh Salati? Gbogbo wa rí online látàná. Ta lẹni tó kú náà, ta lẹni náà. Èèyàn mẹ́rin ló ti kú tó báyìí nínú àfáà. Èèyàn mẹ́rin ló ti kú tó báyìí nínú wòlíì tí fọ́tò rẹ̀ pọ̀ ní social media tó báyìí. Who is Sheikh Salati gan himself? Ta ni Sheikh Salati gangan? Ọmọ ta ni Sheikh Salati? Ta ló bí Sheikh Salati? Báwo ni Salati ṣe wọnú oko wọn? Kí ni ta ni jẹ́ Yahya? Ta ni jẹ́ Salati gangan? Onínà láàmà Sheikh Abdul Qadiri. Ọlọ́run wọlé àlùbáríkà wọn. Sheikh Salati. Ọlọ́run ò mọ́sàbá wa délẹ̀ fún wọn. Ọlọ́run náà máa mọ̀ wọ́jú Ọlọ́run. Who is Sheikh Salati? Ta ni jẹ́ Sheikh Salati gangan? Ọmọ ìlú wo ni Sheikh Salati? Ọmọ agbolé wo ni Sheikh Salati? Kí lọ́jọ́ orí Sheikh Salati? Ẹ jẹ́ ká jọ mọ̀ tẹ̀lé wa lórí prógrámù náà. Ẹ mọ́ bá wa share program yẹn. Gbogbo ọ̀tọ̀ bá rí program yìí share lẹ́nìí. Àánú Ọlọ́run ó débọ̀. Ọlọ́run náà máa mọ̀ wọ́jú Ọlọ́run. Àtiwọ́ tó share rẹ̀, àtiwọ́ tó share rẹ̀. Ẹ ní sunkún àárọ̀, ẹ ní sun tọ̀sán, ẹ ní sun talẹ́. Ajá Zainab Abdulkarim láti ìlú Kuwait. Àánú Ọlọ́run ó dé báyìí. Àfọ́ Adégbóyè Jibril Al-Istijaba. Ẹ̀yin náà ò ní dààmú. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí program pẹ̀lú Sheikh Duanu Lai Niasse lẹ́yìn Ọlọ́run ò ní jẹ́ dààmú. Second day of our special prayer of the month. Àti pé who is Sheikh Salati? Sheikh Salati gan-an ta ni Sheikh Salati? Gbogbo wa rí online látàná
gbogbo wa rí tí gbogbo ayé ń post rẹ̀ ta ní jẹ́ Sàláàtì gangan ta ní jẹ́ Shehu Yahya ta ní jẹ́ Shehu Yahya nú ayé wọn gan ọmọ inú ilé wo ni wọ́n ọmọ agboolé wo ni wọ́n ọmọ ìlú wo ni wọ́n ọdún wo náà Shehu Sàláàtì gbogbo wa rí látọ̀ lọ́nláì látàná ta ní jẹ́ Shehu Sàláàtì gangan ta ní jẹ́ Shehu Yahya gangan ta ní jẹ́ Amiru Jesse gangan kí ni jẹ́ Amiru Jesse nú ayé wọn gbogbo wa là ń rí lọ́nláì látàná ta ní jẹ́ Shehu Yahya Sàláàtì irú èèyàn wo ni Shehu Yahya Sàláàtì àwọn wo ló bí Shehu Yahya Sàláàtì ta ni yá Shehu Yahya Sàláàtì ta ni bàbá Shehu Yahya Sàláàtì ìwọ náà máa tẹ̀lé Shehu Diwanu láì ní àṣà àlórí lọ alájà orúkọ yà á kíkẹ́ lọ́mọ láti ìlú ọ̀ma ẹni sunkún àárọ̀ ẹni sun tọ̀sán gbogbo tí jíwé bànújẹ́ nu ayé ọlọ́run bá mú kó mbẹ́ fún yín Adéyẹmí Waheed àánú ọlọ́run dé bá yín gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa ṣí àrẹ̀ sáwọn gúrùpù káàkiri àtẹ̀yẹ́tẹ́ invite àwọn èèyàn síbẹ̀ ọlọ́mọ jáde wọn bá yín o ọlọ́ṣẹ́ Ibrahim Niyas wájú ọlọ́run. Shehu Sàláàtì tá ń ṣàlàyé wọn fún wa yìí Sheikh Abdullahi Sàláàtì ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ sí a lè pè wọ́n lẹ́gbọ́n a lè pè wọ́n lábúrò Sheikh Abdullahi Sàláàtì Nakibul Ashraf tàná tẹ̀gbọ́ntàbúrò ni àtàwọn àtẹ̀gbọ́ntàbúrò làwọn àti màmá àbáwa Amiru Yahya Sàláàtì Amiru Jesse màmá tó bí àfà Sàláàtì Shehu Yahya Sàláàtì tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n pẹ̀lú Sheikh Abdullahi Sàláàtì tàná tó kú Sheikh Abdullahi Sàláàtì tàná tó kú àtàwọn àti Shehu Sàálì àti Shehu Yahya Sàláàtì tó kú yìí tẹ̀gbọ́ntàbúrò ni lápè gbogbo wọn pọ̀ Adébáyọ̀ Matthew àdánwò ní débáyín Adésẹ̀yà Táíwò ẹni kúkú òní túbọ̀ yín lásìkò yìí ọlá náà amọ̀wọ́jú ọlọ́run gbogbo tí ń jẹ́ Sàláàtì inú ilé kan náà ni wọ́n bí ẹ̀kọ́ ilé Sàláàtì ó ti di ọmọ inú ilé Sàláàtì bí ẹ̀ fẹ́ yàwó ilé Sàláàtì ó ti di ọmọ inú ilé Sàláàtì bí ẹ̀ bá ń darapọ̀ inú ilé mọ́nú ilé Sàláàtì inú ilé tó yanjú púpọ̀ ni tí yẹn kì í fara nù wọ́n kàdánwò báyàn Sheikh Abdullahi Sàláàtì àfàgbà ni wọ́n tó ti láníyàn rẹ̀ gbogbo wọn ti lọ àfà Sàláàtì ti lọ Sheikh Abdullahi Sàláàtì àfàndàgbà tó ń ṣe egbò kálukú lẹ̀ àwọn náà ti lọ tipẹ́ wọ́n wá pọ̀ ọ̀nù lè Sàláàtì bẹ́ẹ̀ Sheikh Abdul Qadir Sàláàtì wọ́n bẹ́ẹ̀ Sheikh Abdullahi ọlọ́run tó yí Sàláàtì ọlọ́run sàjẹ́mi ti yóò gún àti gbogbo àwọn aránú lè Sàláàtì Sheikh Ahmad Ìdárúbáyé Sàláàtì Nakibul Ashraf tèmi ọlọ́run jẹ́mi yóò gún ọlọ́run sẹ́rù báyìí gbogbo onú lè Sàláàtì látòkè délẹ̀ wọn kì í bá wọn dòwò pọ̀ kí nìkan ṣe wọn ìwọ́n tó lọ́pọ̀ wáyé àlàyé àolòdúníà àwòsàáyé àwòsèdúníà ìwọ nìyẹn ayé nìyẹn múra máa ṣe lọ ìwọ nìyí ayé nìyí múra máa ṣe lọ. Why it is a lot of people are posting Sheikh Abdullahi Sheikh why is it a lot of people are posting Sheikh Yahya Amiru Jesse for picture on Facebook stood out of yesterday till now. Sheikh Abdullahi Sàláàtì is a great scholar in Nigeria. Sheikh Amiru Jesse Yahya Sàláàtì is the best among the best from the Sheikh. Chloe tí wọn náà palẹ̀mọ́ ayé rẹ̀. Al-mautu kawal mu'ais. Ikú tó wá sí. Al-mautu kawal mu'ais. Òwe ni kú. Ìwọ tó fẹ́ dèèyàn ọbẹ̀ rí bá ti ṣe ẹ̀kọ́ ọmọ rẹ̀ tíjọ́ tí wọ́n gbẹ̀wọ̀ nìkan yóò kú Shehu Sàláàtì yóò kú Shehu Yahya Sàláàtì ní títọ́ ọmọ wọn ní tẹ̀lé wọn débẹ̀ ẹbí wọn ní tẹ̀lé wọn débẹ̀ ọmọ wọn ní tẹ̀lé wọn débẹ̀ ìyàwó wọn ní tẹ̀lé wọn débẹ̀ àbúrò wọn ní tẹ̀lé wọn débẹ̀ ẹgbẹ́ wọn ò ní sí wọn pọ̀. Al-mautu kawal mu'ais kí ló ń dá àmọ́ ara rẹ fún ó tún wá sọ pé ṣé kú ń bẹ sá
ṣe ẹgbẹ́ ṣe ga tó ìṣẹ́kù gbogbo pátá ládágbádá kú gbogbo alápadà lọ àmọ́ who is Amirul Jais, who is Yahya Salati, who is Amirul Jais Salati. Sheikh Adamu Oduo wọ́n ní àyí máa bálù kọlíbíkà ilé ìsàyànká ó ní àyí máa bálù kọlíbíkà ilé ìsàyànká ó ní Sheikh Adamu ni mo pè wọ́n ọmọ ìyá mi, mo pè wọ́n mùsùlùmí ẹgbẹ́ mi, mo pè wọ́n ọkùnrin, mo pè wọ́n obìnrin, mo pè wọ́n ọmọdé, mo pè wọ́n àgbàlagbà. Àyí máa bálù kọlíbíkà ilé ìsàyànká ó ní mo pè wọ́n ọmọ ìyá mi, kí ní sẹ̀mí rẹ̀ gan. Bẹ́ẹ̀ lómi bá ti wá gbọ́rọ̀ kú yọ̀ wá ọ kò ní fẹ́ gbọ́rọ̀ kú. I don't want to hear that now. I don't want to hear. Oh, my pọ̀ gbàdà kú ni kò sí adágbádá kú kan ò sí àìwáyé ayé kan ò sí kò wáyé ọwọ́ wà bẹ́ẹ̀ lálá kò sẹ́ni tí ó wáyé tí ò ní kú, wọn kì í fi kú yọ̀yàn. ṣé ó sọ láti Amirul Jais Yahya Al-Alori Al-Markazi ọlọ́run ò mọ́ta bá wa kẹ́ wọn, bá wa foríjì wọn, ọlọ́run náà máa mọ̀ wọ́jú ọlọ́run. àyí máa bá lùkúrí bí kẹlẹ́ ìsàyáǹkà ṣé wọ́n mọ̀ pé dandan ni kú ni? sọ mọ̀ pé ikú tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ṣé wọ́n mọ̀ pé dandan ni yẹn gbọ́dọ̀ kú? wáyé tó fi jẹ́ pé gbogbo kálukú ń pọ́sì fọ́tò wọn látàná, kò sí tọ́pìkì kan láyé táwọn Yahya Salati ò tọ́ọ̀chì, kò sí tọ́pìkì kan láyé tabarika sọ̀rọ̀ kú, tabarika sọ̀rọ̀ ọjọ́ ọ̀la, tabarika sọ̀rọ̀ kíámà, tabarika sọ̀rọ̀ ìyá sọ́mọ, ẹ̀tún òbí sí ìyá, gbogbo tí tọ́pìkì tí ẹ máa ń tírìtì láyé lórí politician ni tí ìsọ̀lá tí ò tírìtì ó ṣe Yahya Salati ò tírìtì ò sí. ṣé ìsọ̀lá tí wàá gbìyànjú débi wípé láàrin ẹbí wọn ò rí sí ìsọ̀lá tí fọwọ́rọ́ sẹ́yìn? o lè tọ́ dípò fẹ́ kú àbí gbogbo ọlọ́run padà kú kó lóò ní sáré gíga mọ́lá. àyí máa bá lùkọ́lì bí kalẹ̀ ìsàyáǹkà kí ní ṣe ọmọ ìyá mi tí wọ́n rò pé òní kú ni, ó rò pé òní dẹni àná ni, gbogbo ń ta akọ́jọ láyé ní ọ̀padà tán. àdìmọ́ òtún káfọ́ ni mo àìs òkú sunkún òkú adásọlé ní sunkún ara wọn. wọn kì í fi kú yọ̀yàn. bí ọba jó níyànjú dáadáa, bí ọba gbọ́ ikú Sheikh Yahya Salati Amirul Jais Al-Alori Al-Markazi, bí ọba gbọ́ kú wọn ìyọ̀dẹ́ ní bẹ́ẹ̀ sì yànjú mọ́. ìgbé kí ni wọ́n mọ̀ tó ẹ pé kọ́lọ́ bá ni wọ́n mọ̀ kọ́lọ́, tó ẹ pé sàárà ni wọ́n mọ̀, tó bá ẹ pé yànjú ni wọ́n mọ̀, tó bá ẹ pé kájíròrò ni wọ́n mọ̀, tó ẹ ká ṣe Kùránì ni wọ́n mọ̀. wọ́n mọ̀ tí yẹn fi dàlá ìlú ṣe, tí yẹn bá fẹ́ kí nǹkan máa ṣe tí nǹkan máa ṣe, tí wọ́n mọ̀ tí yẹn fi Kùránì ṣe, tí yẹn bá fẹ́ kí nǹkan máa ṣe tí nǹkan máa ṣe, wọ́n mọ̀ tí yẹn máa fi sàárà ṣe, tí yẹn bá fẹ́ kí nǹkan máa ṣe yọ́ máa ṣe. so sad. àbúrò àwọn tó mọ ògùn pé wọ́n ní kí ìyẹn tó mọ ọkọ̀ ọlọ́run, ìyẹn tó mọ dàwá tó yanjú, tí yóò ní nǹkan tọ́lọ́run fẹ́ ṣe, tí yóò ní kọ́ mọ̀ ṣe, tí ó ti mọ̀ ṣe látara àfi Ànábì lára wọn, látara àfẹ́ Sheikh Salati lára wọn. ṣé Yahya Salati wọ́n yanjú lè yá, wọ́n yanjú lè bàbá, ibi tó ti mọ̀ ní pé ọmọ obìnrin ni wọ́n lé Salati. láti ìgbà tí Sheikh Abdullahi ti kú, Sheikh Abdullahi Salati Nakim al-Ashraf tàná, àwọn ni wọ́n ṣe tẹ̀fsírì, wọn gba tẹ̀fsírì lọ́wọ́ wọn. mélòó ẹni tí ó dé àfà tó yẹ kó tó kú náà wọ́n ti máa gbọ́ nǹkan tí ń bẹ lọ́wọ́ ẹ̀. ṣé Yahya Salati wọn ò bọ́ sí online rí, wọn ò bọ́ sí orí tẹlifíṣàn rí, wọn ò bọ́ sí stúdíò rí kó wọ́n máa wá sí pẹ̀lú àfà kan àmúhó púrúfù tí ń bẹ lára wọn. ìwọ náà tí wọn náà ní wọn wáyé, ṣé wọn fẹ́ da irú ni àbí wọn fẹ́ tán ayé ṣe? aráṣọ ìbàdàn nìyàwó ayé ń tọ́lá ìmúra òun. ìwọ tó pọ̀ ń wáyé, ayé tó ọlọ́run wà gẹ́gẹ́ náà ni ayé náà ní máa padà wú ẹni tí wáyé mọ́lẹ̀. ọlọ́mọdé yìí wọ́n bàjẹ́ àbọ̀ Sheikh Saheed Masud ọmọ Albarka, Sheikh Adégbóyè Jibril Istijaba, alájà wa Zainab Abdulkarim, gbogbo yín lápapọ̀ ọlọ́mọdé adùn ọba yín ọlá ní Muhammad. ayé máa bá olùkọ́ni bí kalẹ̀ ìsàyànká
káàní kálí tẹ̀sùn mú mọ́tò akọ ìwọ wa ẹ̀mí rẹ wá sọ mọ́ pé ò ní kú ẹ̀mí rẹ gbogbo tó kójọ èyí ò ní lọ ṣé ó Yahya Salaty gbìyànjú owó kọ́ inú àfọ àti ń wọṣọ Nàìjíríà tá a wà yìí ní gbogbo ayé ṣé ó Salaty ọ̀gá ni wọ́n ikú òwòwò yìí ò ní ikú pa wọ́n ṣé ó Salaty mọ́kọ Ọlọ́run ṣé ó Salaty mọ sàrà tí yẹn lè ṣe ẹni tó bẹ́ kú tí wọ́n ní ọmọ kú mọ́ síbẹ̀síbẹ̀ kú pa àwọn náà ṣé ó Yahya Salaty mọ́kọ Ọlọ́run débi pé tó bá ní òní dáa fún ọnú lẹ́yìn tó bá déwájú wọn tí ó dáa fún ọ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹni tó jẹ́ ìfàní sí ó Yahya Salaty láwà àyí máa bá ìlú kọ́lé bí kálẹ̀ ìsẹ̀yànká kí ló ń ṣe gbéraga sí pé àfẹ́yìn kí ló ń ṣe gbéraga sí kí ló ti rí ṣe láyé àwọn kan bẹnu ayé mina aina yanti dai suma ila aina yanti yai amina wulujudi ila alfanai amina fanai ila alwujudi àwọn kan bẹ láyé wọ́n wá sàmì sáyé láàní àwọn kan bẹ láyé wọ́n wá sàmì sáyé láàní àwọn kan bẹ láyé ayé ní ó sàmì sí wọn láwọn wà wọn ní lápá gbogbo ẹni tó dìyàn láyé àbí kó kàánú ikú tó pa ṣé ó Yahya Salaty kálukú tí wọ́n ń pòsì ẹni tó pòsì tó dẹ̀ tó pòsì tí ò dáa ẹlòmíì ti pòsì fọ́tò wọn pọ́n ti dìkú wọn ta ló sọ fún wọn pé wọ́n sí wọn lánàá on the 6 kọ́ni on the 5 kọ́ni sí sí ó Salaty sí ó Yahya Salaty òní ni wọ́n sẹ̀yà sí sí ó Yahya Salaty àjàṣẹ́ ni sí òun kú sí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ tí ó yẹ ká ẹ sọ kálukú bẹ̀rù Ọlọ́run ta lẹ fẹ́ fi dípò sí ó Yahya Salaty ta lẹ fẹ́ fi dípò wọn gbogbo ẹni tó bá gbogbo ẹni tó ẹ̀pọ̀ náà bá mọ̀ tí ń jẹ́ gíga láyé wọn ò ní sọ̀rọ̀ sí ó Salaty lójú rẹ̀ kó wá sọ pé kírikúrì ló sì máa dùn pé sí ó Salaty kú ṣé ó Yahya Salaty aláníyàn rẹ̀ sí ó Yahya Salaty ìwọ náà sọ́nù àfẹ́ ẹgbẹ́ wọn tó mọ kéwú tó wọn sọ́nù àfẹ́ ẹgbẹ́ wọn tó mọ̀rọ̀ sọ jù wọn lọ sọ́nù àfẹ́ ẹgbẹ́ wọn tó láníyàn rẹ̀ ṣé ó Salaty aláníyàn rẹ̀ ní ṣé ó Salaty ṣé ó Yahya Salaty ẹlòmí ọwọ́ ayé ní ọmọ máàkì ọkọ̀ lára rẹ̀ òun ò ní máàkì ọkọ̀ nú ayé ṣé ó Salaty kọjá rí pé ọlọ́tàn wọn rántí ẹ̀ mọ́ níjọ́ yìí ṣe gbogbo ayé rò pé ó ti tán fún ṣé ó Yahya Salaty Ọlọ́run tó wà sọ fún ẹ pé ó ṣẹ̀ṣẹ̀ dé gbogbo ẹni tó bá dé èèyàn láyé àfi kó o ní problem gbogbo ọ̀làfẹ́ dàbí sí Yahya Salaty àdéhùn tí sí Yahya Salaty rí jẹ́nu 100 níjọ́ olè tọrọ 10% mẹ́ Adébáyọ̀ Mọ̀nsúrù ẹni dẹni àná ẹni kúkú òjijì Abdulsalam Sulaiman Arikewusola onígúrúgúrú Ọlọ́run wọlá ṣe alimi àní pẹ̀lú gbogbo ẹni tí fẹ́ yín Ọlọ́run níjà àríyàn dàrú. If you want to succeed in life, you must have good heart. You must have good intention with people. Ṣé ó Salaty Sheikh Yahya Salaty ṣé ó Yahya Salaty gbogbo wa náà là ń rí látàná wọ́n post it online wọ́n send photo wọn wọ́n ṣàdúrà fún wọn ó sì ó Yahya Salaty Amirul Jayz irú èèyàn ó ní wọ́n nínú ẹni tí máa ń pèyàn lé láyé sọ̀rọ̀ pé wọ́n ti ìgá débi kan sí tọ́wọ́ pé ò ní pẹ́ nìkan kan lé mọ́tò lè tẹ̀ tó ọmọ pé tí ń bẹ lọ́wọ́ rẹ tún bẹ lọ́wọ́ ẹlòmíì bó ṣe gádẹ́ ni àwọn kan sọ pé jòkó tó sì jòkó ẹjọ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé kọjá ayé lágbára gan ẹsẹ̀ mẹ́fà náà ni wọ́n tún mú ẹlòmíì máa ní ẹlòmíì ò tún kú ní òwe to be fine wọn ò ní rò kú rẹ̀ wọn ò ní rò náà ẹlòmíì ò kú kúrò àwọn kò ní níbi tí wọ́n sí tó bá yẹ pé owó bá ní wàláhì kìí ṣe torí owó ní sí Yahya Salaty fi kú owó kan ó ti kọjá kìí ṣe pé bí wọ́n gbé wọn débì kan òró tọ́jú wọn kọ́ tí sí Yahya Salaty tí wọ́n bá fẹ́ kí wọ́n máa treat àwọn lamẹ́ríkà tó fẹ́ kí wọ́n máa treat àwọn London tó wọ́n invite gbogbo àwọn tó jẹ́ specialist tó yanjú àwọn doctor tó yanjú tó wọ́n fẹ́ invite wọn lè invite wọn
ìmọ̀lọ́ ti gàdé ìwọ náà máa lọ lè gbọ́ sí òye àsàlátì kò síbi tó ti gbọ́ kẹ́sẹ̀ tí wọ́n láyé tí wọ́n ní sunkún kìí sàmọ́lé o gbogbo ọ̀tọ̀ ní ọlọ́nà ń pa wọ́n kan sunkún ni àfáàjú àfáà lọ o ṣé òye àsàlátì a great scholar in Islam ọlọ́mọ àdá pọ̀ máa ẹni rẹ̀ Allahu yarhamu Allahu yukrimu Allahu yab'asu bi azani zuwari ṣé òye ya ti lọ Amiru Jesi ti lọ ṣé òye àsàlátì ti lọ Amiru Jesi ti lọ tàlàfẹ́ fi rọ́pò wọn nínú Islam tàlàfẹ́ fi rọ́pò wọn nínú Kọ̀dìríyà tàlàfẹ́ fi rọ́pò wọn nínú Tìjàníyà Alhaji Ayétúndé Adéyẹmí ẹ̀ ní dààmú ọmọ ọba ayaba ẹ̀ ní dààmú Rasheed Ṣẹ̀rùbà wọn ẹ̀ ní kúkú òjijì Lizzy Mascot you no die for your enemy ọlọ́run jẹ́jọ́ dún yẹn jìnnà síra wọn aṣẹ́wà Al-Mubarak tí ò kọ́mọ ṣé Ismail tí ò kọ́mọ ẹ̀ ní dààmú ọlọ́run jọjọ́ jìnnà síra wọn Abídèmí Kàfáyà tàbí Salam àdánwò ní débà yín o ẹ má bá wa share rẹ̀ 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 ṣé òye Àsàlátì have gone a lot of people are writing RIP to share ṣé òye Àsàlátì ṣé òye Àsàlátì have gone you that you are still alive what is your preparation ṣé òye Àsàlátì wọ́n gbìyànjú ṣé òye Àsàlátì gbàké wọ́n sáré lójú ogun wọ́n lè gbàké ike dọ́rọ̀ wọn ó kú kí ṣé òye Àsàlátì ọmọ fi ké mú mi ìwọ kò sì gbé wọn lọ ara sọ Ìbàdàn lè wá wà ń tọ́lá òmùra hù níjú ìwọ náà déyàn ọmọ pé wọn náà padà kúnjọ kan ni ìwọ náà padà kúnjọ kan Ramat West ẹ ní dààmú agbárí òní di bíabíà adé àga Ọlátúnjí ẹ ní dààmú ọlá náà máa mọ wájú Ọlọ́run ọlá la hawla wala quwwata illa billahi aliyyil azim ṣé òye Àsàlátì a great scholar in Islam may Allah subhanahu wa ta'ala grant him al-Jannah Firdaus bila hawla wala quwwata illa billahi aliyyil azim afa Madibo Ashe Abdul Gafar Ọlọ́run jẹ́ àánú Ọlọ́run mọ́ bẹ pẹ̀lú yín ṣé òye Àsàlátì the son of Sheikh Asim ibn Muhammad ibn Abdul Salam father of the founded inú ilẹ̀ Yorùbá ń bí inú ẹni tó yanjú táyé mọ̀ ní bàbá wọn Kọ̀dìríyà ní bàbá wọn wọ́n fẹ́yàwó ńlé Sàlátì ọmọlé Sàlátì ní màmá tó bí Amirul Jais ọmọlé Sàlátì ní Amirul Jais fúnra wọn èèyàn kí nílé ìyá kọ́mọ̀ nílé bàbá gbogbo gíga láyé kí ló ètò ọ̀nà palẹ̀mọ́ mọ́ torí pé ọ̀fẹ́ kú o mọ́ torí pé kú rẹ̀ kú ọ̀la o mọ́ torí pé kúnjọ́ kankan ló ní sáré gíga mọ́ ṣé ó Sàlátì sáré gíga Ọlọ́run sì ní kọ́ wọn tẹ̀ gbogbo nǹkan tí yẹn máa dọ́gbọ́n ṣe láì ní ṣé ó Sàlátì ṣé ó Sàlátì bínú ṣe á tó ṣé ó Sàlátì dọ́gbọ́n ní wọ́n mọ̀ kéwù ṣé ó Sàlátì dọ́gbọ́n mọ́ kọ́ Ọlọ́run ṣé ó Sàlátì dọ́gbọ́n mọ́ sàárà ṣé ó Sàlátì tún láníyàn rẹ̀ báwọn fò sí láníyàn rẹ̀ mọ́lẹ́nu ìwọ wà rò pọ̀ ọmọ pọ̀ kúnjọ kan àyí máa bá lùkọ́ níbi kalẹ̀ ìṣẹ̀yà ká ní kalẹ̀ tẹ̀sùn mọ́tò akọ̀ aláyẹ̀múnà lẹ́dínà fọ̀nà òwò bá dùn ánà wà láàyè máa bá dùn lè tẹ̀bùkọ́ wọn náà kúnjọ kan lọ láníyàn rẹ̀ àkọ́kọ́ máa kẹ́hù ṣé òṣàṣà líláyé àkọ́kọ́ ọmọ sí òṣàṣàlí tó lè sọ̀rọ̀ sí òṣàṣàlí tá a gbà bẹ́ẹ̀ olótún lọ yìí àwọn táwọn wò ní àwọn táwọn tó ń wò lọ́mọ sí òṣàṣàlí ló tún lọ yìí ara àwọn ẹ̀jẹ̀ sí Àsàlátì ló tún lọ yìí ara àwọn ẹbí sí Àsàlátì ló tún lọ yìí àwọn ọmọ sí Àsàlátì ló tún lọ yìí lábí ní kí wọn náà máa jẹ tán sí Àsàlátì ti lọ àwọn ọmọ wọn yanjú
ọmọ wọn yanjú ìwọ ti jẹ́ tán ó ti jẹ́ tán kó tó dọ̀dọ̀ ọmọ tiẹ̀ ìwọ ti jẹ́ tán. Sheikh Yahya Salaty was born in the year 1960. Sheikh was born in the year 1960. He started Arabic education background from his uncle Sheikh Buhari. Primary school tí Sheikh Yahya Salaty lọ Kelele Ìlọrin ní 1968. He finished primary study and primary level in 1976. Ní Sheikh Yahya Salaty parí primary school wọn. First student tí Òsásàlí tí Òsásàlí kọ́kọ́ ní lọ́dọ̀ láyé 1960 ní wọ́n bí ní wọn Sheikh Yahya Salaty lọ́dọ̀dọ̀ sí Òsásàlí. Sheikh Yahya Salaty performed his first act in 1990. Adúrú wàhálà Sheikh Salaty. Adúrú wàhálà Sheikh Yahya wọ́n rò pé bọ́fẹ́ dé ni. Ẹni tó bá mọ̀ tán pé níjà àfà kò ní lo gànàgànàgànà. Ẹwu ẹnu tí Sheikh Yahya Salaty lo ẹwu adúrú tán rí gbèsè láyé. Sọ pé ìwọ àfà ìwọ ní ìsinmi tó ẹkọ tí mójútó ayé ààrẹ àwọn àfà ẹgbẹ́ rẹ̀ ló ń bú. Ìmí tó ẹkọ tí mójútó ààrẹ ẹnu owó tó ní tijọ́ lójú ọmọ pẹ́lú mi ó lè dá fẹ́ lómi mọ́. من أين يأتي داعي ثم إلى أين يأتي آي أمن الوجود إلى الفناء أمن الفناء إلى الوجود èyàn mẹ́ta ní bẹ̀láyé àbí ká pé èyàn mẹ́rin wọ́n náà má gbàgbé ìpè rẹ̀ wà láti Tanzania sí bákà mìíràn dùnìyẹ àkọ́kọ́ bẹ̀rẹ̀ ní tó yẹ pé ńgbà tán bẹ̀rẹ̀ eré wọ́n sọ pé automat set go báwọn kan ṣe bẹ̀rẹ̀ sí sáré ló ń sẹ́ lẹ́yìn ìjọ tán bí ẹlòmí ti kú ìjọ tán lómi ọgbà sàtífíkẹ́tì oríire rẹ̀ lọ́jáde ní ọ̀wọ́lé mọ́ ìjọ tán lómi òbí mà kọ́kọ́ ìjọ náà wọ́n níyàwó rẹ̀ ń rọbí lọ́wọ́ bó ṣe lọ́pọ̀ lọ́wọ́ àkẹ́kọ̀ọ́ wá ló kú kó tó dé ìyàwó ẹlòmí lóyún ní wọ́n wá àtì wọ́n láti ń sáré sí bákà mí nàbìrì wá sí ká máa sẹ́dọ̀ láwọ̀ ilé ìka Abdul-Lateef afọ Abdul-Lateef ẹ̀ ní dààmú ọlọ́ọ̀nẹ́mà àmọ́ wọ́jú ọlọ́run Kẹ́mi Sọ́lá Rukayat akínsọ̀ wọn onísùnkún àárọ̀ onísùnkún ọ̀sán Dubai ló wà ó ní dààmú gbogbo ẹ̀yìn èmi tẹ̀ ń gbé ní Europe àdéhùn ní débà yín wà lọ́fọ́ àná mọ̀kánì àlìyẹn ẹlẹ́ẹ̀kejì wọ́n láti ń sáré sí bọ́kà mí náà dùnúyé ẹlẹ́ẹ̀kejì lẹ́ni tí ń sáré lọ lójú ọ̀nà ló kú sí ní òwúyẹ́ tó fi fún àǹdí ni wọ́n ń sáré gíga lọ àmọ́ ìgbà tó padà yà wọ́n padà kú ni lójú ọ̀nà láì tí débì kankan wọ́n láti ń sáré sí bọ́kà mí náà dùnúyé ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ lẹ́ni tí ń sáré lọ bí ṣe ń sáré lọ àwọn kan wá ṣubú náà tó wá wẹ̀yìn bó ṣe wẹ̀yìn báyìí àwọn kan táwọn náà ń sáré tó lè wà wọ́n kàn tẹ́ mọ́lẹ̀ ni wàhálà Tanzania sí bákà mí náà dùnúyé wọn náà mọ́ gbà pé ìpín rẹ̀ láyé wàhálà Tanzania sí bákà mí náà dùnúyé wà á sí kàmá sẹ́nà láwọ̀ ilé ìka ẹlẹ́ẹ̀kẹ́rin ohun òsùn tiẹ̀ tẹ̀rù múlẹ̀ ìsà súnmọ̀tà náà múlẹ̀ ilá àsìkò táwọn ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ ń sùn àwọn kan sẹ́lẹ̀yìn wọn ò bá wọn sẹ́lẹ̀yìn àwọn kan sáré wọn padà ṣubú lójú ọ̀nà wọn ò ṣubú ẹlẹ́ẹ̀kẹta nú wọn ni pé àwọn kan ṣubú èyí ń wẹ̀yìn àwọn kan padà tẹ̀ lórí mọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin lẹni tó débi tó ti fẹ́ gbàgbé bá ṣe gbé pèlè lọ́ba ìlókù wà lára Tanzania sí bákà mí náà dùnìyẹ irú èèyàn wo gẹ̀rì wọn náà irú èèyàn wo ni ọ́ ṣé Salaty ti gbàfẹ́ ṣé Yahya Salaty wọ́n ti gbàfẹ́ báyìí wọ́n gbéfẹ́ lọ́lé ni wọ́n kú ìwọ tó ń sọ pé Ọlọ́run mú wọ́n máa fi kú yọ̀yàn ni wọ́n ti rí tí wọ́n fi jíṣẹ́ fún tó bá ní sí àálìmì ránṣẹ́ pé wọ́n láì kìámà wọ́n ti rí tó fẹ́ sọ tó bá ní sí Yahya Salaty ránṣẹ́ pé wọ́n láì kìámà wọ́n ti rí tó fẹ́ sọ báwọn wáyé lásán tó bá ní sí Ustaz ránṣẹ́ pé wọ́n láì kìámà wọ́n ti rí tó fẹ́ sọ wọn wáyé lásán tó bá sọ yín pé Sheikh Abdullahi Salaty ránṣẹ́ pé wọ́n láì kìámà wọ́n ti rí tó fẹ́ sọ wọn wáyé lásán gbogbo àwọn àlífà alẹ́ Salaty tó bá ránṣẹ́ pé Sheikh Yahya Salaty wọ́n ti rí tó fẹ́ sọ. Allahu yarhamu Allahu yukrimu Allahu yab'asu bi ahsani suwari. Sheikh Yahya Salaty ò lè jẹun báwa ṣe ń jẹun mọ́
ṣé Yahya Salaty tí wọ́n kú nítorí Islam wọ́n lu ayé ara wọn nínú Islam àní tí ṣé Yahya Salaty kú ṣé Yahya Salaty tún ní lecture tàbí bẹ́ẹ̀ fi dí àyè ṣé Salaty tàbí bẹ́ẹ̀ dípò ṣé Salaty àbá tó yanjú débi pé Tìjàníyà kò tako Kọ̀dìríyà kò kítakò ìwọ́n ti ẹ̀ gbogbo ẹ̀ lọ tako ó ti rí tagbolé bàbá rẹ̀ ó ní kò sí mi mọ́ ìyẹn á rí tí ń bẹ́lá gbolé bàbá ẹ̀ ní ìyẹn kí ní kọ̀ndẹ́mù tọwọ́ lọ́wọ́ tí Yahya Salaty àfà ní wọn kò í sì kí wọ́n káàbọ̀ tó jáde síta kó tó máa sọ̀rọ̀ àfà báyìí àmú gbogbo ẹni tó bá láníyàn rẹ̀ láyé ráàmà ní kí o láníyàn rẹ̀ àánú Ọlọ́run kìí ṣe ogun èèyàn ní fún bẹ́ẹ̀ lómi bá ti kọjá afárá yóò wo tí ń bẹ láfárá káwọn èèyàn bá kọjá mẹ́ ṣé Yahya Salaty yanjú àwọn ọmọ wọn yanjú àwọn ọmọ kéwọn wọn yanjú tó bá tiẹ̀ mọ́ lọ́lẹ̀ wọ̀ tẹ̀ lọ́wọ́ ajánẹ́sì bàbá wa àgbà ṣé Yahya Salaty wọ́n lágbó ọwọ́ ajánẹ́sì wọn nínú ọdún àfà lẹ́ni nínú ọdún àfà tó yanjú lẹ́ni kò sẹ́ni tó lè sọ pé báwo lọ́wọ́ ṣé Yahya Salaty kò sẹ́ni tó lè sọ pé báwo lọ́wọ́ ajánẹ́sì àgbà àwọn ọ̀tẹ́ nínú ọ̀dọ́ tí ń ṣàìn lọ́wọ́ lọ́mọkéwu wọn wà nínú ọ̀dọ́ tó mọ̀ ọ̀rọ̀ sọ lọ́mọkéwu wọn wà nínú ọ̀dọ́ tó ní ìròrí lọ́mọkéwu wọn wà nínú ọ̀dọ́ tí kì í sùn lọ́mọkéwu wọn wà ọmọkéwu tiẹ̀ sọ pé àníyàn ni wọ́n fi bá ayé tiẹ̀ jẹ́ gbogbo àfáà tí bá ń ṣe dáwà láyé tó bá ń gbọ́ kú sí Yahya Salaty tó wo sẹ́tàn ṣe yóò mọ̀ pé ó yẹ kí yóò kanu wọn ṣé Yahya Salaty kọjá àfáà bóyá àwọn àfáà tí wọ́n jẹ gbogbo àfáà kọ́ni ẹ̀ máa wò bóyá tí ó jẹ níwà ṣé Yahya Salaty gbogbo wà láàárín Facebook látàná ni wọ́n pọ́ọ̀sì wọn who is Yahya Salaty who is Yahya Salaty ni Yahya Salaty gan tí gbogbo ayé pariwo tí gbogbo ayé kíbò sí ẹlòmí òkúkúrò àwọn òní mọ̀nú ẹbí wọn ní ẹ̀wẹ́ tó fi fan ní ẹlòmí tó ti kọ agbólé wọn tí ò débẹ̀ mọ́ níjọ́ tán bá gbókù rẹ̀ dé ó rí fún èdè náà wọn tó bá torí pọ́ kọ́lé síbì kan wá kó ní agbólé yín báwo tó bá níyàn kọ́lé láyé tí Yahya Salaty ti kọ́lé tí ó bá níyàn ra mọ́tò láyé tí Yahya Salaty ti ra mọ́tò tí ó bá níyàn travel láyé tí Yahya Salaty ti travel tí Yahya Salaty níyàwó wọn bímọ àmúlẹ̀ ìgbà tí ṣe yẹ láti ìgbà tí afáwọ́ àgbà Nakibu Tana ṣé Abdullahi Salaty ti lọ àwọn ni wọ́n ṣe tafsiri ilé Salaty tí ó sì bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n ti ṣe 15 years tí ṣé Abdullahi Salaty lẹ́nujọ́ mẹ́ta yìí láti 15 years kí wọ́n dẹ̀ mọ́ ṣe tafsiri ilé ìdá Salaty tí ó sì bàjẹ́ ìwọ náà tó ń dùn tó láàbí dandan ọwọ́ rẹ lọ́gbọ̀rọ̀ bọ́ sí máa lọ sí ẹni sí kó rí bó ṣe rí a ní ẹjá bíra wa ṣọ̀kan ṣé Yahya Salaty kò jẹ́ àwọn àgbàlagbà wọ́n máa fún kálukú lẹ́tọ́ ẹni tán bá dòde kan ó kí èèyàn tán bá dòde kan ó kí èèyàn kò sẹ́ni tí ṣe Yahya Salaty ò lè kúnlẹ̀ fún níbo lọ ga délé ní tó ló lè kúnlẹ̀ fún ìrànmọ́ kí ló ní gbogbo ohun tó ní táwọn kan ṣẹ́jú mọ́ tí ó sì tán Ọlọ́run bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa foríjì wọn Ọlọ́run bá wa foríjì wọn you almost travel across the globe for the dawah ṣé o ti lọ Saudi ṣé o ti dé Benin Republic ṣé o ti dé Port Novo ní 2011 ṣé o lọ sí Egypt ní 2011 ṣé o lọ Senegal ní 2012 wọ́n lọ wo kábàrí ṣe Ibrahim 2016 ṣé o lọ sí Canada 2016 ṣé o lọ sí Italy láti Italy wọ́n lọ sí Rome ní 2016 ní 2016 bákan náà wọ́n tún lọ sí France 2017 ṣé o tún bá dáwà lọ sí United States of America ní 2017 ìwọ náà lọ láníyàn rẹ tó bá fẹ́ meet up láyé àìláníyàn rẹ ni òjò meet up ẹlòmíì tó bá ti ga tán kò ní mọ̀ pé nǹkan kan bẹ lọ́wọ́ ẹnìkan kan máa ń bẹ rò pé gbogbo nǹkan wọ̀ lọ́wọ́ ni gbogbo nǹkan pátápátá ọwọ́ Ọlọ́run ló wà gbogbo nǹkan pátá ọwọ́ Ọlọ́run ló wà
innal mu'minina rijalun sadaqu innal mu'minina rijalun sadaqu yóò padà dé àwọn rijalun àwọn èèyàn léèyàn àwọn tá a lè pè léèyàn tí wọ́n yanjú làwọn èèyàn tán wáyé tí wọ́n lápá láyé àwọn èèyàn tán wáyé tá a lè mọ̀ wọ́n léèyàn àwọn èèyàn tán wáyé tá a lè fọ́lù wọn pé èèyàn ni ṣé òye Sàlátì ti kọjá ẹni tó wáyé tí ò ráyé lò gbàgbé ọ̀nà tó gbàgùnkè ọ̀nà tí ṣé òye gbàgùnkè má rí ìhùn rò tó bá rí ìhùn rò yóò mọ̀ dàrú mọ́ ọkàn rẹ ó sì ṣeéṣe kí wọn náà ṣubú náà ni ṣé òye Sàlátì ò kú sí lọ ní Àjàṣẹ́ ló kú sí ìwọ tó ń sẹ́ndì fọ́tò yìí pé wọ́n dì wọ́n níbo ló ti rí fọ́tò wọn pẹ́ dì wọ́n ìwọ tó ń sọ pé wọ́n ti Ìlọrin náà kú sí táwọn sọ pé Ìlọrin ni wọ́n kú sí. innal mu'minina rijalun sadaqu àwọn tá a lè pè léèyàn làwọn èèyàn tó wáyé tán fẹ́ mí wọn sí àwọn kan làwọn èèyàn tó wáyé tán ẹ̀pọ́n pàtàkì ayé ìsẹ̀mí àwọn kan ju ìsẹ̀mí wọn lọ gbogbo tó kọ́ sínú ọgbà gbogbo tó ní gbogbo òde èèyàn rẹ táwọn èèyàn kankan òde lára rẹ wọ́n ti dèèyàn ẹ̀kọ́ súnmọ́ káwọn èèyàn dèèyàn lára rẹ náà kúlẹ̀ tí wọn náà sáré àwọn kan wọ́n ti dèèyàn kúlẹ̀ táwọn èèyàn dèèyàn lára tiẹ̀ séjì èèyàn ara rẹ ni ò tó bẹ́ẹ̀ ni àbíwọ lọ fẹ́ káwọn èèyàn dèèyàn lára rẹ ìjẹ́ èèyàn lè má oríṣi mẹ́ta làfà ṣé òye ṣé Abdul-Lateef Animasahun ẹ̀ ní kúkú òjijì Lukman Ajísọlá ẹ̀ ní dààmú Rasheed Yorùbá wọn ọwọ́ ayé òní tẹ̀yìn àkọ́kọ́ ń bẹ̀rẹ̀ àfọ́ àkọ́kọ́ innal mu'minina rijalu àwọn tá a lè pè léèyàn gẹ́gẹ́ ipò múmìnì ju ojúpọ̀ mùsùlùmí lọ múmìnì làfà Sàlátì ṣé òye yá Sàlátì múmìnì ni wọn ọba lè yá jẹ́ wọn ọba lè bàbá jẹ́ sọ pé òwe gádé bí kẹ́sì tó ti bá lè yá rẹ jẹ́ tó ti bá lè bàbá rẹ jẹ́ torí ọ̀dàgbọ́lé máa ń jọ́ tó bá kú òrì kún ó dìnnà àwọn ọmọ rẹ. innal mu'minina rijalu àkọ́kọ́ nú àfà làáfò lákàjìfù gbogbo akájìfù gbogbo sẹ̀mí tiẹ̀ kò lè dá fún jò nìkan lọ láàrin gbogbo àti bámbà lò innal mu'minina rijalu sadaqu ẹni tá a lè rò láyé lé àfà afẹ́lẹ́ kejì òun náà làfà tó yẹ pé umbrella ní tiẹ̀ umbrella ló máa mú dání kò lè dá abẹ́ni kankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àfẹ́ni tó bá kó sínú rẹ̀ yẹn kò lè dá abẹ́ni kankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àfẹ́ni tó bá sápamọ́ sí lẹ́gbẹ̀ẹ́ tó bá yẹ tó sápamọ́ sí lẹ́gbẹ̀ẹ́ ó tún mọ ọlọ́dọ̀ àfọ́ mi lọ kéèsè gbogbo àfọ́ nìkan ní máa pariwo àfọ́ rẹ̀ kò í sì kí o tó máa pariwo ilé ìyá yẹn ìwọ náà wo ohun tó bára wọ̀ rẹ mu báàkì ni ó kọ bàbá tó bí Sheikh Adam àwọn oníṣàbù máa ń mọ ọkọ tí ìyẹn lè máa jẹ́ tí yóò sì máa dún ìràwọ̀ rẹ tó dámà lójú ọmọ ṣẹrú ẹgbẹ́ rẹ Sheikh Adam Abdullahi lórí ní Sheikh Adam ń jẹ́ kò sí báàkì nínú ọkọ wọn àwọn tí wọ́n mọ̀ wọ́n délé ẹjọ́ náà pé báàkì ló kọ tí bàbá wọn ń jẹ́ ṣé ìyá Sàlátì ò palẹ̀ ìyá rẹ̀ tì ó ní Yahya Sàlátì Amirul Jayz ṣé bá ti dákọ̀ kọ bàbá wọn fún wọn lẹ́ẹ̀kan àtijọ́ yé gbogbo wa ipò kọ tí bàbá wọn ń jẹ́ ní Sheikh Azim ibn Muhammad ibn Abdulsalam alájà Amina ọlápọ̀jọ́ yẹ ní sunkún ara ní sùtọ́dé sáà ní súntálẹ́ who is Sheikh Yahya Sàlátì who is Amirul Jayz orúkọ wọn ni Sheikh Yahya Azimio ọkọ̀ wọn nù ní Azimio ibn Muhammad ibn Abdulsalam ọkọ̀ wọn nù Al-Markazi Al-Alori As-Salati ṣé òye àti ṣiṣẹ́ kọjá Nàìjíríà jẹ́ ń sọ fún ọjọ́ bá ti hàn dáadáa Nàìjíríà tó kọ̀rẹ́ bá ti lu jáyé tó bá ti ju lújókó lókọ́ champion làfáà míì local champion ní kẹ́sí ká mú máìkì dálé ni wọ́n pè láfáà tí o bá ti lè pín àfọ́ ẹgbẹ́ tí o lè pàtàkì àfọ́ ẹgbẹ́ rẹ̀ tó wọ́n nìkan lọ jámọ̀ nǹkan lọ́dọ̀ ara rẹ̀ orí náà rí pápá mi jáná nǹkan mọ́ òòrùn tó wá sí láyé nù wà látàǹsánà sí bákà mí náà dùn nìyẹn wá sí kàmá sẹ́nà láwọ ilé ìgà ó yẹ ká rántí pé wà ẹlẹ́kẹta nù àfà ẹni tá a lè pẹ̀lẹ́ ẹlẹ́kẹta nù àfà innal mu'minina rijalun ẹni tá a lè pẹ̀lẹ́ ẹlẹ́kẹta ní àfà òní
onítẹ́ǹtì tó bá ti sá síbẹ̀ dandan ní kádùá rẹ̀ ọgbà bó o súnmọ́ àdúrà rẹ̀ ọgbà bó o wọlọ́ kankan àdúrà rẹ̀ ọgbà àfọ onítẹ́ǹtì nu ṣé òye àsàlátì àfọ onítẹ́ǹtì ni wọ́n gbogbo àfọ àtọ́ bá yanjú ọmọ pa àfọ àtọ́ yanjú làfọ àyà àsàlátì ẹlòmíì ó tún mọ yóò bínú ẹlòmíì débi wípé kì í mọ̀ pé ní kẹ́kẹ́ já máa fọ àníwájú ẹ̀ mo là ń lọ táàrọ́ kọ̀ ká gbìyànjú lóòótọ́ gbọ́ alákùnjọ kan látẹ́tìrì kí ní júdà yá àbí ibi fàìnà òun bá bùn kú láàlì látẹ́tìrì kí ní júdà yá àbí bí fàìnà òun bá bùn kú láàlì fàìnà òun bá bùn kú láàlì. Ìwọ tó ń gbọ́rọ̀ mi má dúró lé ní ìwọ náà lọ lóòótọ́ àwọn má dúró ìwọ tó ń gbọ́ mi tó jólùfẹ́ ṣe ìdòwánù láì níyàzì má fi yànjú sílẹ̀ látẹ́tìrì kí júdà yá àbíbì ìwọ olólùfẹ́ mi má fi yànjú lẹ̀ pàtàkì yànjú má fi yànjú lẹ̀ ìyànjú ló lè gbé ọdẹ bí tọ̀ ń lọ ìyàn gbọ́dọ̀ wáyé kọ́ lọ bẹ́ẹ̀ tí yóò tẹ́ bí ọtẹ́ pé ọ̀rẹ́ kan náà bí lágbólé yín tí yóò tó bá tún lọ náà àwọn agbólé yín nìkan lọ fẹ́ kọ́ mọ̀ ni ìyẹn máa ń sáré gíga ni wọn kì í ti ojú ọ̀nà gíga èyí tó rí pé ti jòkó lé nulẹ̀ yìí ni òjòkó lè wọ́n lọ dára ọ̀rẹ́ ma látẹ́tìrì kíl júdà yá àbíbì ìwọ tó ń gbọ́ mi ìwọ àfà ìwọ wòlíì ìwọ lágbára ayé ìwọ lówó ayé ìwọ onípò ìwọ ọba ìwọ sẹ́nítọ̀ ìwọ ọmọ olówó ìwọ ọmọ ọlọ́lá ìwọ ọmọ mínísítà ìwọ sẹlẹbírítì látẹ́tìrì kíl júdà yá àbíbì fàìnà ó bá bùkú láàlé má fi yànjú lẹ̀ kó lè débi tó ń lọ má fi yànjú lẹ̀ kó lè dépò ọ̀la má fi yànjú lẹ̀ kó lè rí gbàdúrà má fi yànjú lẹ̀ kó lè kí wọn náà lè dèyàn láyé kọ́ má bà wáyé bẹ́ẹ̀ àfáwá sí òsàlátì ọlọ́run mọ́sà bá wa kẹ́ wọn àfáwá sí òsàlátì ọlọ́run bá wa foríjì wọn àfáwá sí òsàlátì ọlọ́run bá wa yọ́nú kíkẹ́ wọn àfáwá sí òsàlátì ọlọ́run bá wa foríjì wọn àfáwá sí òsàlátì ọlọ́run bá wa lọ́kùn kẹ́ wọn àfáwá sí òsàlátì ọlọ́run bá wa kẹ́ wọn bismillahir rahmanir rahim kul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad gbogbo ẹni tẹ́jọ́ olùfẹ́ ṣe òdùwánù láì ní yàsàlà lórí ọlọ́mọdé adùn ọkàn yìí ọlọ́run bá síjú àná ìwé ọlọ́run bá aláàánú sí fi lọ́kàn balẹ̀ jẹ́ ẹ̀rí gbígbàdúrà mọ́jọ wa yóò tẹ̀yìn jẹ́ ẹ̀dẹ̀yàn ọlá àná Muhammad wọ́n ju ọlọ́run ọlá Al-Qur'ani Karim gbogbo tí ń jẹ́ ìrànsàsí ayé ọlọ́mọdé ọ̀ràn wa owó ọsọ ayé ọlọ́mọdé ọ̀ràn wa owó ajé ayé ọlọ́mọdé ọ̀ràn wa ọlọ́run wọlá bí sèso láti ṣe nípa láyé wọ́n tẹ̀já wa ní nípa ọlọ́run bí sèso láti ṣe nípa láyé mọ́ dààmú ọlọ́run bí sèso láti ṣe nípa láyé mọ́ bẹ̀yìn wọn jẹ́ ọlọ́run mọ́ bọ̀ wọ́tọ̀ ọba tó bójú wọn jẹ́ mọ́ bẹ̀yìn wọn jẹ́ o mọ́ bẹ̀yìn wọn jẹ́ ọlọ́run 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 ẹ̀rọ mi gan mélòó ẹni táfà ti sàánú tẹ́ pẹ́ lómi ẹni lọ́ọ̀láì látàná sàṣà tí ó fi káànú kú tó pa wọ́n ṣẹṣẹ fìlà ni wọn mọ̀ ní àbí á ní sẹ́nisẹ́ni wọn mọ̀ abáni suratul káàfù tí máa ń lé àdánwò jìnnà sí yẹn láàmọ́ ní wọn mọ́ ni àmújọ́ tí kú bá ti dé níjọ́ tó ti ń sa suratul káàfù yẹn ìjọ àníkú ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé níjọ́ tó bá ti sa ẹni tó dà fún ó sì máa mú ọ lọ níjọ́ tó ti ń sa sẹ̀fí ní kú ti sọ pé níjọ́ bá ti sa 313 lágbẹ̀mí ẹ̀ Allahu yarhamu Allahu yukrimu Allahu yabuaso bí azani ìṣòwárí ìwọ́n máa pariwo mẹ́pá àwọn àfọ́ọ̀dá kálukú ń ṣe tó lè ṣe inú ni àìmọ́ ẹlòmíì ti ń pariwo àwọn àfọ́ọ̀dá èèyàn mélòó ni wọ́n ti wo aburú sí tí ó gbọ́ àfọ́ ayé ni ò dá ní gbogbo ojú tí kálukú wọn fi ń wo àwọn àfọ́ ẹ̀rọ tí jọ́tà fa ń sunkúnnú létí ó tẹ́bi ń pàfà sí wọ́n ní káwọn àfọ́ wa rún pa níjọ́ ibà ti rásọ gidi lẹ́rùn àfọ́ ẹ̀ inú yóò mọ̀ bàjẹ́ níjọ́ ibà ti rí bàtà gidi lẹ́yìn àfọ́ ẹ̀dísọ́ kí wọ́n fọ onírú bàtà báyìí tẹ́ bá wọnú agbólé mi tẹ́ bá rí pẹ́lú mi ò dèèyàn mọ́ àwọn bàbá rẹ̀ ló ti jẹ́ tán tẹ́ bá wọnú agbólé mi báyìí táfà bá ti ń bọ̀ sílé nínú ilé wọn tó fẹ́ ṣàdúrà fún wọn làwọn ọmọ wọn ti máa sọ wípé àwọn àfọ́ àyẹn tún bọ̀ wá tọrọ jẹ gbẹ́bí kú ọmọ ẹ̀ lọ́ọ̀ṣẹ̀ yanjú lọ gbìyànjú tí wọ́n náà bá fẹ́ sẹ́kù láyé